Oh yeah. Yeah. Oh, the flash. Man, worry. Ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó dáná sun tó láwa yìí o. Ibẹ̀ la dé ṣe é ti rí ó sì gbóná ṣe é ti rí ilé olóyè Sunday Adéyẹmọ Tọ́nà fóònù tó lẹ́nu kalẹ̀. Ìgbòho tó dáná sun Sọ sára tó entrance. láwa yìí o. Ṣe é ti rí bá. Oh yeah, go. Omi wà lẹ́ o. Ó mà ṣe o. Ṣé ẹ ti rí gbogbo lẹ̀? Ẹ tán náà yẹn sí focus mi sọ́dà kí omi wà lẹ̀. Ẹ wo ìròyìn ò tó àmójúbà so ó yẹ gbọ́dọ̀ ni àwọn panápaná náà sáré dé bọ̀ àmọ́ ẹ ti jálé agbọ́n ẹ ti jálé oyin ó di dandan kí ẹ rí ìjà oyin eléyìí ṣe kàyéfì ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ máa bọ̀ ẹ wọlé ẹ jẹ́ ká wọnú sí tìrúmì ẹ. Ok tí ilẹ̀ bá mọ́ dáadáa a máa jẹ́ kí ẹ rí kété. Ẹ wò lára àwọn nǹkan tí wọ́n bàjẹ́ náà ni inú ilé yẹn ó sì ń gbóná so àti wọbẹ̀ kò rọrùn ṣe ti rí so gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè fídíò láti lè jẹ́ ohun ìjẹ́rìí torí ẹ̀ la ṣe wá sí ibi báyìí ní sínsìn ṣe ti rí. Ẹ lè ṣe èèyàn tó bá lè ṣe short video kó bá a ṣe because kò wá. Gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire ṣe rí pógún ti dé báyìí ṣe ti rí gbogbo ilé náà dáná sun o òkè yẹn ṣe ti rí sitting room láwa yìí o sitting room àkọ́kọ́ nínú ilé yẹn òun láwa yìí. Hey. Ṣé ti rí? Ṣé ti rí o? Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní kò ju bí ìṣẹ́jú mẹ́ta tí àwọn panápaná NEPA tí wọ́n múná lọ ní iṣẹ́ láabi ìṣẹ̀lẹ̀. Ṣé ti rí? Bàbá àti ìyá tó bí olóyè Sunday Adéyẹmọ. Má fọ́ kó máa gbóná, ó máa gbóná. Àwòrán wọn lẹ̀ ń wò yìí o. Àwòrán bàbá àti ìyá tó bí olóyè Sunday Adéyẹmọ ó lẹ̀ ń wò yìí o. Inú dáínì wọn àkọ́kọ́ ó ní. Inú dáínì wọn ó láwà yìí. Bàbá àti ìyá tó bí olóyè Sunday Ìgbòho àwòrán wọn rèé. Ṣé ẹ ti rí? Ẹ̀tọ́ náà sókè yẹn gẹ́. Wọ́n ti pè fún ogun o. Wọ́n ti pè fún ogun nílẹ̀ káàárọ̀ òjìrè. Wọ́n ti pè fún ogun o, ṣé ẹ ti rí? Oyún ilé. Ṣé ẹ ti rí? Gbóná gan. Ṣé ẹ ti rí o? No. Ṣé sí? Okay. Ẹ máa tọ́nà kò tí. Ṣé ẹ ti rí? Iná. Ó
Sunday Adéyẹmọ Ìgbòho tán dáná sun. On finit ici.